ìjà míì tún dé Tinubu pẹ̀lú Ọbásanjọ́. aago kan ààbọ̀ òru ti kọjá ṣùgbọ́n aago méjì òru ò tí ì lù nígbà náà ni àwọn eruùkù ya dé. àwọn EFCC ni o. ṣe mọ̀ pé níbùdó ìwádìí Ọbásanjọ́ ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó wà lábẹ́òkúta hòtẹ́ẹ̀lì kan wà níbùdó yìí, Green Legacy Hotel ni. níbẹ̀ làwọn EFCC ya lọ ní òru sátidé mọ́jú Sunday ọjọ́ kẹsàn-án mọ́jú ọjọ́ kẹwàá oṣù kẹjọ 2025 yìí. wọ́n ṣe pàtí àwọn ọ̀dọ́ kan níbẹ̀ ni pàtí àṣemọ́jú. bẹ́ẹ̀ làwọn EFCC tá a wí dé kì í ṣe pé wọ́n lẹ́nìkan lọ́kàn tí wọ́n wà. wọ́n kàn wá kó àwọn ọmọ tí wọ́n ń ṣe pàtí náà ni. wọ́n ní àwọn ọmọ yahoo yóò wà nínú wọn. ó sì jọ pé wọ́n ti ní àwọn oògùn kan tí wọ́n fi máa ń mọ àwọn ọmọ yahoo tí wọ́n bá ti rí wọn. ìyẹn ni wọ́n ṣe ya wọbẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ nígbà tí àwọn èèyàn tí wọ́n sùn sí hòtẹ́ẹ̀lì náà àti àwọn ará agbègbè náà sì ń gbọ́ gbàùgbàù ìbọn. kálukú rò pé ogun ti dé ni. àwọn tí wọ́n ń kọjá nínú mọ́tò lágbègbè náà gbọ́rọ̀ ìbọn. àwọn náà tẹná kanlẹ̀. púpọ̀ nínú àwọn èèyàn sì rò pé ogun ti dé lóòótọ́. gbogbo àdúgbò náà pátá ló gbọ́ ohun tí wọn ò gbọ́ rí torí ìró ìbọn náà pọ̀ débi pé kò sẹ́ni tó lè dìde lórí ibùsùn ẹ̀. bẹ́ẹ̀ làwọn tí wọ́n wà lọ́nà jíjìn pàápàá ń gbọ́rọ̀. kò sì pẹ́ tí gbogbo ìlú fi gbọ́ pé wọ́n ń yìnbọn níbùdó Ọbásanjọ́. ìjayà mú ọ̀pọ̀ èèyàn agbègbè náà sì dá páropáro láàrin òru. ṣùgbọ́n kì í ṣe ìró ìbọn gan ló mú ìjayà wá. ohun tó fa ìbẹ̀rù bojo gan ni pé lọ́dọ̀ Ọbásanjọ́ ni wọ́n ti ń yìnbọn. ẹ̀bọ̀là ni wọ́n ń pe Ọbásanjọ́ lábẹ́òkúta. kálukú sì mọ̀ pé alágbára gbáà ni kò sì sẹ́ni tó rò pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn yóò ṣẹlẹ̀ sí i. lóòótọ́ sì ni fún ẹni tó ti ṣe olórí ìjọba ológun fún ọdún 3 àtààbọ̀ láàrin ọdún 1976 sí 1979 tó tún wá padà ṣe olórí ìjọba olóṣèlú fún odidi ọdún 8 láti 1999 títí di 2007 kò sí ẹni tó rò pé irú nǹkan bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ sí Ọbásanjọ́. àti pé nígbà tí àwọn èèyàn bíi Muhammadu Buhari ń ṣèjọba tí Ọbásanjọ́ ń bá wọn jà tó sì ń bú wọn tí EFCC kò torí ẹ̀ dé ilé tàbí iléeṣẹ́ kò sẹ́ni tó lè rò pé àsìkò ààrẹ Bọ́lá Tinubu ni àwọn EFCC yóò délé Ọbásanjọ́ bí ìgbà tí wọ́n já ìràwọ̀ bàbá náà ni. nídìí èyí Ọbásanjọ́ kò gbà pé àwọn EFCC kan ni wọ́n wá sílé òun. Tinubu ló fẹ́ fi òun wọ́lẹ̀ ló ń wí fáwọn tí wọ́n súnmọ́ ọ. ṣé ní tòdodo níbi tí nǹkan bá ti dáa tó jẹ́ orílẹ̀-èdè tí wọ́n fẹ́ràn òfin wọn tí wọ́n sì ń tẹ̀lé ọ̀wọ̀ díẹ̀ gbọ́dọ̀ wà láàrin àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ àti àwọn tí wọ́n ti ṣèjọba kọjá pàápàá tí wọ́n bá jẹ́ olórí ìjọba. bí irú eléyìí bá sì ṣẹlẹ̀ tí àwọn aláṣẹ bá gbọ́ fìrìfìrì kan ní sàkání olórí ìjọba tẹ́lẹ̀ àwọn ọ̀gá àwọn síkírọ́rìtì ni yóò lọ sí ọ̀dọ̀ olórí ìjọba àtijọ́ náà tí wọn yóò sì ṣàlàyé ohun tí wọ́n gbọ́ fún un. ètò yòówù tí wọ́n bá sì fẹ́ ṣe nílé tàbí nílé iṣẹ́ olórí ìjọba tẹ́lẹ̀ náà wọn yóò ti jọmọ̀ ni. bí àwọn EFCC yóò bá sì ṣe irú ohun tí wọ́n ṣe yìí Ọbásanjọ́ ti gbọ́dọ̀ mọ̀. ó sì ṣeé ṣe kó jẹ́ òun gan ni yóò ṣètò bí wọn yóò ti rí àwọn ọmọ yahoo tí wọ́n bá ń wá sínú hòtẹ́ẹ̀lì tó wà nínú iléeṣẹ́. àmọ́ fún EFCC láti ya wọ bùdó Ọbásanjọ́ láàrin òru níbi tí òun fúnra ẹ̀ ń gbé ọ̀rọ̀ náà le gan ni. ohun tí àwọn èèyàn sì ń wí ni pé ìjọba Nàìjíríà kan kò ní ṣe bẹ́ẹ̀ sí Babangida tàbí Abdulsalami tàbí tó bá ṣe pé Muhammadu Buhari ṣì wà láyé ni Tinubu yóò wá jẹ́ kí àwọn EFCC lọ síbẹ̀ kọ́. ohun tí Ọbásanjọ́ àti àwọn èèyàn rẹ̀ ṣe ń sọ pé ọ̀rọ̀ náà kì í ṣe ojú lásán nìyẹn. ọ̀gá àgbà ibùdó ìwádìí yìí Vitalis Otese ní ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ pé EFCC ń wá àwọn ọmọ yahoo. ohun tó ṣẹlẹ̀ ní láti fi ibùdó ìwádìí àgbáyé àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library wọ́lẹ̀ lójú gbogbo ayé kí àwọn èèyàn àgbáyé lè mọ̀ pé tàbí wọ́n lè máa rò pé ibùdó àwọn ọ̀daràn ni. bẹ́ẹ̀ ni kì í ṣe torí àwọn ìjọba yìí ń wá ọ̀daràn wọ́n kàn fẹ́ fi ẹni tó níbẹ̀ tó jẹ́ ẹni tí gbogbo ayé ti ń gbọ́ orúkọ ẹ̀ láti ọjọ́ yìí wá wọ́lẹ̀ ni. torí ohun táwọn EFCC wá ṣe yìí àwọn tí wọ́n ṣèjọba kò gbọdọ̀ sọ pé àwọn kò mọ̀ sí. kò sí orílẹ̀-èdè
tí irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. Lọ́rọ̀ kan ó tẹ̀sẹ̀ ní nítorí Ọbásanjọ́ ni wọ́n ṣe fẹ́ bà orúkọ ibùdó àwọn jẹ́. Bí èèyàn bá wo ẹ̀yìn wò ní tòótọ́ o, àwọn ọ̀rọ̀ kan ti wà nílẹ̀ láàrin Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Bọ́lá Tinubu o. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní 2003 nígbà tí Ọbásanjọ́ kó gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá jọ, Bísí Àkàndé, Láàmú Adésínà, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Níyì Adébáyọ̀ Adéfarati àti Tinubu tí bàbá náà fẹ́ kó jẹ́ òun nínú ẹgbẹ́ PDP ni gbogbo wọn yóò ṣiṣẹ́ fún. Àmọ́ tó jẹ́ Tinubu nìkan ló rọ́rí padà sẹ́yìn nínú wọn. Lóòótọ́ ìlérí tí Ọbásanjọ́ ṣe fáwọn gómìnà náà kò mú iṣẹ́ o, nítorí níṣe ló gba ipò gómìnà lọ́wọ́ wọn tó sì kó fún àwọn ọmọ ẹgbẹ́ PDP tirẹ̀. Nígbà náà ni àwọn gómìnà PDP Gbẹ́ngà Daniel, Rashidi Ládọjà, Ọlágúnsóyè Òyìnlọ́lá, Olúṣẹ́gun Agagu àti Ṣẹ́gun Òní gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn AD nítorí àwọn gómìnà náà wọ́n dìbò fún Olúṣẹ́gun Ọbásanjọ́ lóòótọ́ pé kóun lè máa ṣèjọba ẹ̀ lọ kí àwọn sì máa ṣe gómìnà àwọn lọ, ṣùgbọ́n wọ́n dìbò fún Ọbásanjọ́ lóòótọ́ pé kó lè máa ṣèjọba lọ. Ọbásanjọ́ rí i pé kò sí kankan nínú àwọn gómìnà AD náà tó padà wọlé, àwọn PDP ló gbàjọba ilẹ̀ Yorùbá mọ́ wọn lọ́wọ́. Àfi Bọ́lá Tinubu nìkan. Inú Ọbásanjọ́ kò wá dùn pé ìlú Èkó àti ìpínlẹ̀ Èkó lápapọ̀ kò já mọ́ òun lọ́wọ́. Ọ̀rọ̀ náà sì wà nílẹ̀. Bàbá náà sì lu ọ̀rọ̀ yìí láti jẹ́ kí wàhálà àwọn ìjọba ìbílẹ̀ 37 tí Tinubu dá sílẹ̀ ní ìpínlẹ̀ náà di nǹkan ńlá, títí tí Ọbásanjọ́ fi gbẹ́sẹ̀ lé owó tíjọba àpapọ̀ ń fún ìjọba Èkó lóṣooṣù. Kódà lẹ́yìn tí ilé ẹjọ́ ní kó sanwó náà fún wọn kò dá wọn lóhùn rárá. Gbogbo ọ̀nà pátá tí Tinubu mọ̀ ló tọ́, ṣùgbọ́n Ọbásanjọ́ takú kò fún Èkó lówó wọn. Ó sì sọ pé àfi tí Tinubu bá pa àwọn ìjọba ìbílẹ̀ náà rẹ́ pátápátá. Bẹ́ẹ̀ náà ni Tinubu ò gbà. Ìyẹn wà nílẹ̀ o, kékeré ló sì jọ nínú ẹ̀ṣẹ̀ tí Tinubu ṣe Ọbásanjọ́. Ẹ̀ṣẹ̀ tí Tinubu ṣẹ̀ tó burú jù lójú Ọbásanjọ́ ni nígbà tí Tinubu àti Àtíkù jọ ń ṣe àṣepọ̀ tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀, ìyẹn ẹgbẹ́ AC tó padà di ACN, tí Àtíkù sì múra láti gbàjọba lọ́wọ́ ẹni tí òun Ọbásanjọ́ fà kalẹ̀, ìyẹn Umaru Yar'Adua. Bó bá ṣe pé agbára gidi wà fún Ọbásanjọ́ tó fi lè yọ Tinubu kúrò nípò gómìnà Èkó nígbà náà ni ìbá ti ṣe bẹ́ẹ̀ o. Àmọ́ kò fi bò pé ọ̀tẹ̀ àgbàdo kò ní tán nínú ọmọ àparò láéláé, àti pé ẹni tí ò fẹ́ ni àlòrán. Ọbásanjọ́ ò fẹ́ràn Tinubu kò sì fìbò fún un rárá. Ìkórìíra náà pọ̀ débi pé nínú ìwé tí Ọbásanjọ́ kọ jáde ní 2014, ohun tó sọ síbẹ̀ ni pé òun ò tí ì rí akówó ìlú jẹ àti olè gidi tó ju Tinubu lọ. Ó ní nínú àwọn gómìnà tó kówó jẹ jùlọ lásìkò ìjọba òun, Tinubu ni nọ́mbà 1. Nínú ìwé My Watch ni Ọbásanjọ́ kọ eléyìí sí. Ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2014 ni wọ́n kó ìwé náà jáde. Bàbá náà kò dó síbẹ̀ o. Lásìkò tí ìbò kù sí dẹ̀dẹ̀ lọ́dún 2023 tó sì ti hàn sí gbogbo ayé pé Peter Obi lòun Ọbásanjọ́ ń bá lọ, bàbá náà tún kọ àwọn ọ̀rọ̀ kan jáde. Ó sì sọ̀rọ̀ náà nípa Bọ́lá Tinubu. Ó ní bí ìbò ti ń súnmọ́lé yìí o, ó yẹ kí òun sọ àwọn kinní kan. Ní ọjọ́ 25 oṣù kínní 2023, Ọbásanjọ́ ní Tinubu tí ẹ̀ ń wò yẹn, kọ́ńténà 4 ló fi gbé oògùn olóró wọ Nàìjíríà yìí o. Kódà wọ́n pa ọ̀gá custom tó lóun ò ní jẹ́ kí wọ́n gbé wọlé. Àwọn ẹ̀ṣẹ̀ tí Tinubu ti ṣẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà yìí ó burú ju èyí tí Idi Amin ṣe fún Uganda lọ o. Owó tí Tinubu ti jí ní Nàìjíríà yìí, owó yẹn lè jẹ́ kí gbogbo Áfíríkà yìí dàbí Dubai. Mi ò sọ pé Nàìjíríà nìkan o, gbogbo Áfíríkà ni mò ń wí. Tinubu kì í ṣe olè bí ẹ ṣe ń pè yẹn o. Orúkọ àbísọ ẹ̀ gangan nìyẹn, olè. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ wí. Ọ̀rọ̀ náà le débi pé bàbá náà ń wá gbogbo ọ̀nà láti sọ fún Buhari pé kò gbọ́dọ̀ gbéjọba fún Tinubu o, nítorí olè ni, yóò kó owó Nàìjíríà jẹ pátápátá ni. Nígbà tí kinní náà sì fẹjú, Tinubu wá gbogbo ọ̀nà láti dé ọ̀dọ̀ Ọbásanjọ́ tó sì sọ̀rọ̀ fún tí wọ́n jọ rẹ́rìn jáde.
nígbà náà ni Fẹ́mi Gbàjàbíàmílà bọ́ síta tó ní Ọbásanjọ́ ti fọwọ́ sí pé kí Tinubu lọ ṣe ààrẹ o. ìbínú burúkú ni Ọbásanjọ́ fi jáde, ó ní láyé òun kò fọwọ́ sí pé kí Tinubu di ààrẹ. ó wá bá òun lóòótọ́, àmọ́ ìkìlọ̀ lòún ṣe fún un. ní gbogbo àkókò yìí Peter Obi ni Ọbásanjọ́ ń pariwo, òun náà ló sì ṣètò tí àwọn àgbààgbà ẹgbẹ́ Afẹ́nifẹ́re ìgbà náà fi kéde pé Peter Obi làwọn pàápàá ń bá lọ. níbi tí ọ̀tá náà dúró dé tó sì lè dé nígbà náà nìyẹn. látìgbà tí Tinubu ti wá gbàjọba o, kò tíì sí ìgbà kankan tí Ọbásanjọ́ sọ pé ìjọba náà ṣe dáadáa rí. ní gbogbo ìgbà tí bàbá náà bá ti rí ààyè sọ̀rọ̀, òkú ọ̀rọ̀ burúkú ni yóò jù lu ìjọba yìí àti Tinubu fúnra ẹ̀, tí yóò sì sọ pé wọn ò ṣe dáadáa rárá ni. nígbà tí Tinubu ní òun fẹ́ ṣe ọ̀nà ìpadò láti Èkó lọ sí Calabar, Ọbásanjọ́ ló jáde tó ní irú ìfowóṣòfowó nìyẹn, tó sì béèrè pé ta ló gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ rán ìjọba Tinubu, pé àwọn kọ́kọ́ fẹ́ lò láti fi kó owó ìlú jẹ lásán ni. òun náà ló tún jáde ní 2024 yìí kan náà tó ní àwọn Tinubu ò lè máa gbádùn nínú ilé tiwọn kí wọ́n máa wá ní kí àwọn aráàlú ṣe sùúrù, ìyẹn ò ní lè ṣeé ṣe rárá ni. lọ́rọ̀ kan, Ọbásanjọ́ kò fi ọjọ́ kan báyìí sọ̀rọ̀ àwọn ìjọba Tinubu yìí dáadáa. ó sì ṣeé ṣe kó jẹ́ ohun tí kò jẹ́ kí àwọn náà ronú pé àgbàlagbà tó ti ṣèjọba rí ni tí wọ́n fi de àwọn EFCC sí. àwọn tí wọ́n tilẹ̀ mọ ìdí ọ̀rọ̀ yìí ní kò sí bí irú ohun tó ṣẹlẹ̀ yìí yóò ṣe ṣẹlẹ̀ tí ìjọba kò ní mọ̀. ṣebí Nuhu Ribadu ni olórí gbogbo ẹ̀ṣọ́ pátá, bẹ́ẹ̀ Ribadu yìí ni olórí àwọn EFCC àkọ́kọ́. Ọbásanjọ́ ló sì fi sípò náà. àwọn kan ò tiẹ̀ káàánú bàbá rárá o. wọ́n ní ṣebí Nuhu Ribadu tó fi bá ayé Tafa Balógun, ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá jẹ́ nígbà náà nìyẹn. àbí kìí ṣe ojú ẹ̀ ní àwọn EFCC ṣe ń wọ́ Tafa Balógun nílẹ̀ nílé ẹjọ́ tí wọ́n ń wọ́ gbúrúgbú, tó sì jẹ́ Ribadu ọ̀gá ọlọ́pàá kékeré ló wà nídìí ọ̀rọ̀ náà, tí Ọbásanjọ́ fúnra ẹ̀ sì sọ pé Nuhu Ribadu wá bá òun pé òun máa ní kí wọ́n gbé Tafa Balógun nínú Aso Rock lọ́dọ̀ òun níbẹ̀, kí òun tó wá pàṣẹ fún Balógun pé kó lọ kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ ní kíákíá. fún ohun yòówù tí Balógun ìbá ṣe, Ọbásanjọ́ àti Nuhu Ribadu ló bà á láyé jẹ́ jù bẹ́ẹ̀ lọ. ohun tí wọ́n sì ṣe fún Sunday Afọlábí tí ìyẹn fi fìbínú ọ̀rọ̀ ọ̀hún fayé sílẹ̀ nìyẹn. àti oríṣiríṣi ìdààmú bẹ́ẹ̀ tí Ọbásanjọ́ àti Nuhu Ribadu fi EFCC dá lára nígbà ayé tiwọn. Nuhu Ribadu náà ló jẹ́ olórí ètò ààbò fún Tinubu yìí o. àsìkò yìí ló sì yẹ kí Ọbásanjọ́ náà máa rántí àwọn ohun tí òun pẹ̀lú ẹ̀ jọ ṣe. ohun tí ọ̀pọ̀ aráàlú tó mọ ọ̀rọ̀ Ọbásanjọ́ àti EFCC àgàgà pẹ̀lú Ribadu ń sọ nìyẹn. àwọn EFCC tiẹ̀ ti sọ pé iṣẹ́ tàwọn làwọn ń ṣe o, kò sí èyí tó kan àwọn àti bígìmáànù kankan. bẹ́ẹ̀ náà ni wọ́n sì ti kó lára àwọn tí wọ́n mú ní òtẹ́ẹ̀lì Ọbásanjọ́ yìí lọ sílé ẹjọ́. àmọ́ ọ̀gá àgbà àbùdó yìí sọ pé ilé ẹjọ́ làwọn ń lọ tààrà ní tàwọn, nítorí pé bíi bílíọ̀nù kan làwọn pàdánù lọ́jọ́ náà pẹ̀lú àwọn nǹkan àwọn tí wọ́n bàjẹ́ lóríṣiríṣi. àwọn yóò sì tún gba bílíọ̀nù 2 owó ìfiniwọ́lẹ̀ àti owó ìba nǹkan jẹ́ pẹ̀lú ìfàbùkù kan ni. lọ́rọ̀ kan, bíi bílíọ̀nù 3 owó náírà làwọn pàdánù lọ́jọ́ náà, àwọn yóò sì gbowó àwọn padà dandan. pẹ̀lú gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, Ọbásanjọ́ kò lè pe Tinubu kó béèrè pé kí ló dé. bẹ́ẹ̀ ni àwọn EFCC ló kó agídí borí yìí. ta ni yóò wá fẹ̀yìn sílẹ̀ fẹ́nìkan? ọ̀rọ̀ náà yóò le díẹ̀ o.